Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ọba tóbi ẹ jẹ́ kí agbórúkọ Ọlọ́run ọba tóbi àwọn ọkùnrin nìkan ni mò ń gbọ́ ohùn wọn ẹ jẹ́ kí agbórúkọ Ọlọ́run ọba tóbi mo kí àwọn àfáà wa tí wọ́n wà lórí ìjókòó assalamu alaikum wa alaikum assalam wa barakatuh torí àwọn àfáà wa dàgbọ́ọ̀lù bí mi fi. Azari mi kadiri wabatiki ohun àná oorun ní òjò tó rọ̀ lọ́dọ̀ wa ń Jẹ̀bú òjò ní a tún wá ń ṣe bíbá ẹ̀ lónìí a ṣe é ṣe fún wa lórúkọ Ọlọ́run ọba tó pọ̀ nípa àtàgbára mo fẹ́ fi àkókò yìí kí Alhaji Seriki Ọlọ́pọlọ happy birthday to you long life and prosperity lónìí mọ̀kọ́ tá a gbé wá sẹ́yìn bùtù torí pé àwẹ̀ wà ń ta ni sọ pé mo kí Alhaja Sekinat mi ní àwọn ọmọ ilé kéwú ṣé mo gbìyànjú ṣá olúwa sí o àbí sọwọ́ ẹ máa bọ̀ bàbá nílá ó gbé ẹkùn ní ṣe bàbá àmúlùfá kó fẹ́ ṣe bàbá lórí wọn adéfá fún ọ̀run mi làgbà tí bàbá ń ti kọ́ lẹ́rù bọ̀ nínú ayé ọmọ ògbè ẹgí yẹn. ẹ̀rù bà mí pé fẹ́ kọ́kọ́ sọ pé bàbá alálùfáà nájọ bàbá onífá ẹgbẹ́ aleluya o sóun lóde rí wo ìyàwó méjèèjì lọ papọ̀ ẹ má bínú ẹ̀jọ̀. bàbá wa mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ kú àdúró tí wàá gbogbo wa mo dẹ̀ kí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tí ẹ wá ṣe nǹkan náà àwa là ń ṣe nǹkan so mo kí yín pé ẹ ṣe ẹkú àdúró tí wà thank you sir ọlọ́run adébí yín sísà ṣe yé òtúrá méjì ọ̀la ó ní láwùláfíà láwù ajáfákà àmàlẹ́ àgbẹ̀ ògẹ̀rẹ̀gẹ̀ kéde wọn ò fẹ́ kí lóródù kàdúgbò ò fẹ́ kádùgbò tó àṣeni ò fẹ́ ká rò ká sọ̀ gbogbo jíjí orí ẹni ní í ṣe ni àwọn wọn ṣe fáfọ́rùn mi là lọ́jọ́ wọn fẹ́ sórí rẹ̀ tètè ọ̀run mi là sí ó tó lódùmarè lọ́lọ́dùmarè ní láìlá ìlàlá ò ẹ lè sórí mi tètè Èdùmàrè ló sórí ọ̀rọ̀ tí mo mú wálé ayé ẹnu àrọ̀ la fi ń pààrọ̀. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.